èmi prognose sí àfíàsì aláfíàsì mo ara nìkan tí ń prognose yẹn Jaqmal ọ̀rẹ́ yín náà ni kí Jaqmal jọ́ta mi ni mo kí afáwa mufti Jaqmal tí wọ́n jẹ́ olùdarújẹ́ kò yìí mo wá gbé kíkì mi lọ sọ́dọ̀ mukiri wa afáwa Yunus As-Sauti Abdulrasaq Yunus As-Sauti mo kí àwọn náà mo sì kí gbogbo etí tí ń gbọ́ mi pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. ọ̀rọ̀ nípọ̀ ta lẹni tó kéde ìjìra ní 1400 ta ló ń tọ̀ alhaku yukọ́ tí ànábì wa Muhammad wí pé kullu amri zibali bi zikrillahi fa huwa abitaru gbogbo ọ̀rọ̀ tó bá ti yọ̀rọ̀ tí ọlọ́run kó mẹ́rọ̀ náà pé ká tara sàṣà lọ síbi tí à ń lọ alihijira bàbá wa Sheikh Adam ọlọ́run mọ́sà kẹwọn alhaku yukọ́ alhaku afábùnàṣàkì òdodo lọ́dà ká máa sọ ká sì bá ṣe nkárù èèyàn àti nkárù fọ́dìlì fẹ́ntó ní. bàbá yẹn ló ní masari múra láti ṣe istikbal sẹ́ńtúrì tuntun tí í ṣe 1400 masari wá pé gbogbo ayé kí gbogbo ayé náà bá wọn ṣe àwọn àṣẹ mẹ́ríkàsì náà àkọ́kọ́ that was 1979 1400 baba wa den jọ́nà gbà tó ní wọ́n darí Cairo baba ń ṣàlàyé fún wa pé kí ló dáa kan fi mú Muharram tí a fi ṣe bẹ̀rẹ̀ ọdún ìjìra wọ́n ní àkàwá lò pọ̀ baba láwọn kan kójọ náà àwọn asahabu rasul tẹkíwìmù ní ìjìrì tá a fẹ́ mú yìí kò bá dáa ká mú min wiladati rasul àwọn kan náà kò bá máa dáa ká mú indal beisa nígbà tó gbé ànábì dìde àwọn kan kò bá dáa indal wafati rasul àwọn tí ó wá pọ̀ jù ní wọn ní àbámu ní Muharram oṣù Ọlọ́run torí òun lọ tẹ̀lé oṣù hajj tó sì jẹ́ pé ní man hajja walam yarfuth walam yafsuq raja'a gbogbo alájí náà wọ́n sàṣẹ̀ tó bí ni kò bá dáká mu ní Muharram ṣé Adamu sàlàyé ridwanullahi alayhi tó wọ́n níbo láti ṣe ni wọ́n á pe gbogbo ayé musabaka Kùránì wà pẹ̀lú ohun Lárúbáwá òun ló jẹ́ ń gbé ọ̀rọ̀ mudirul markaz Muhammad Habibullah Adam Abdullahi wọ́n wà ní sana ula at-tawjihiyya lọ́dún náà competition Kùránì tí wọ́n gbé kalẹ̀ àwọn ká pẹ̀lú ohun Abdulbasit Abdulsamad Professor Suleiman òun náà ń bẹ láyé nísìn wọ́n wà l'Abuja àwọn náà ká pẹ̀lú ohun Alilu Usori bẹ́ẹ̀ ni afáwa Abdulmatin òun nìkan ló ti kú òun ká pẹ̀lú ohun Lárúbáwá ohun Abdulbasit Abdulsamad tọ́ ọlọ́ni kí baba Mudirul Markaz tí ó símú jamala tí ó dẹ̀ sírọ́ wọn gbégbó oró sókè bàbá ìfẹ́ tí wọ́n síwájú ìfẹ́ lọ́mẹ́un asẹ̀tì Kùránì náà ti ohun Markaz afáwa àgbà Shehu Zasili àwọn àníta ní at-tawjihiyya pẹ̀lú afáwa Abdullahi Salati pẹ̀lú mọ́mú ọláríwájú ní ìsìn Sheikh Abdulqadir alimami Abdulqadir Salahuddin àwọn ohun Markaz tọ́ asahabul makola wọ́n ní kí wọ́n kọ́ makola wa bàbá ní ń dájọ́ ń kálukú ń gbèrí mímbàr ní nǹka afáwa bàbá lórílẹ̀ Ibrahim Ọláwùmí wọ́n wà ní wúlátẹ̀ òjìngbà náà 1979 àwọn náà dìde wọ́n kà lẹ́yìn náà Ustaz Dawud Abdulmajid Sheikh Dawud àwọn náà kà wọ́n kà makola afáwa Kọmaru Loga Madina náà ti jáde méjì àwọn Dawud méjì àwọn Sheikh Dawud ni àwọn náà kà afáwa Khalid Juma Mayale Ìkirè àwọn náà kà afáwa Faham Ahmad Abdulmajid lọ́yà nísìn ní Kaduna òun náà kà afáwa Abdulwahid Juma Aribi Amidul Idari Markaz nísìn òun náà kọ òun kálukú ń gẹ̀rí mímbàdà bá dẹ̀ ń dájọ́ wọn á mú nù makọ́lá tì mọ́kànlá lórí hijira bàbá mú méjì bàbá lórílẹ̀ afáwa Saheed ọlọ́kọ́ kẹwọn afáwa Saheed Ọláwùmí afáwa Dawud Sheikh Dawud Abdulmajid méjì tí wọ́n múnú lọ́wọ́ adíjókòó níjọ́ Àlàmísì báyìí nírọ̀lẹ́ lẹ́yìn alásàrè tó ṣe ọdún mẹ́tàdínláàdọ́ta báyìí Professor bá kí ló ṣe MC níjọ́ náà lọ́hùn tọ́ àwọn Lárúbáwá náà wọ́n pè Lárúbáwá gbogbo àwọn mọ̀bùsù Lárúbáwá láti Egypt àtàwọn tí wọ́n ní ìpìtìyàsí lọ́dọ̀ wọn mọ̀bùsù lọ́dọ̀ wọn kò wá ní Markaz bàbá wa Sheikh Mustafa Zuglul òun ló líìdì Makola àti gbogbo àwọn àgbàlagbà tọ́ ibẹ̀ òun ni mo kí n kọ́kọ́ lọ ọlọ́nkọ́ kẹsẹ́ Zuglul lọ́wọ́ àwọn ọjọ́ náà sẹ̀ǹpẹ́fà nánú ni Sheikh Zuglul Usuratul Qarni Zahiratul Ard Sheikh Zuglul wá dìde wọ́n ní innahu lawla al-hijra lam takun al-madinatul munawwara wa lawla al-hijra lam takun
بغداد ولا دمشق ولولا الهجرة لم تكن قرطبة ولا تليتلة ولولا الهجرة لم تكن لندن ولا باريس ولا نيويورك ولا أنصف هؤلاء المتمدنون لجاؤوا يحتفلون معنا بذكرى الهجرة. الهجرة من نصر الشعوب المسلمة، الهجرة من نشر العدالة والحرية في العالم. الهجرة ليست سفرا من مكة إلى المدينة وإنما انتقال من الظلام إلى النور. الله ọlọ́run kò kẹ́sẹ́ òṣèlú fanánù ntí ń ṣe òṣèlú kànjọ́ náà lọ́wọ́ dọ́ọ̀rù wọn fa án ọ̀rọ̀ náà pọ̀ wọ́n lọ́la ìjìrà ló fi tó ọ̀rọ̀ rẹ̀ sẹ́yìn náà mo ṣe òṣèlú pé yóò mú kẹ́límà kan yóò wá sọ kẹ́límà ń dẹ̀rú ẹ̀ yóò máa rán kẹ́límà yẹn ń sẹ́ bí kò ń lónìí ọ̀rọ̀ mọ́sá kẹ́ afáàná ìgbà sa wọn afárá sákì ṣégbà tó lè múra òṣèlú wa má ìgbà láhùn ni ọwọ́ parí alamatul ilori filasuf aladib almusakaf Sheikh Adamu wa dìde Sheikh Adamu wa ni lẹ́nu ọba ní jọ́nà lọ́hùn akéré púpọ̀ ọmọ tá a bí ní gbogbo àwọn sẹ́wọ̀n sọ̀rọ̀ ọmọ láti ẹ̀jẹ̀ gan àbáná lẹ́nu ọba ní o àbáná tàfá bí àbá ṣe wí jọ́nà nù èyí tí tàfá wíhun ọ̀dà kẹ́ni wa sọ àwa sínú Islamiyya sẹ́mbà bàbá wa gbé ó ti lọ ni bàbá wa gbé ní jọ́nà lọ́hùn òṣùlù bàbá kan tó tún padà ló ní 1983 bàbá wa ní ولد العلم بمكة المكرمة ورضع في المدينة المنورة ونشأ وترعرع بين البغداد والكوفة ثم ارتعل العلم بالقرطبة إلى القرطبة بالأندلس ثم بالفاس بالمغرب ثم ألقى عصا ترحاله إلى مصر ومات فيها ودفن فيها. بابا وان بابا تنجونا بابا ني انغباتي افا مصطفى سغلولو ني ولولا الهجرة لم تكن المدينة المنورة المدينة المنورة bàbá ní ولد العلم في مكة المكرمة ìmọ̀ ìsìlámù táwọn ṣe yìí tí wọ́n ṣe jíra rẹ̀ yìí Mákà ni wọ́n ti bí ورضع في المدينة المنورة wọ́n sì fún wọn lọ́yàn ní Madina nígbà tá a ṣe jíra lọ́bẹ̀ ìmọ̀ wá dìde ó bẹ̀rẹ̀ sí rákò ní Baghdad àti Kufa àti Dimashq ìmọ̀ bá dàgbà fúnra rẹ̀ ìmọ̀ tráfù lọ sí Kurtuba ní Andalus ìmọ̀ tó padà wá fásitì ní Maghrib ìmọ̀ tó wá padà sí Egypt lọ́wọ́ kú síbẹ̀ lọ́wọ́ sí ní wọ́n àjogún ẹ̀ ọlọ́run kó kẹ́ bàbá wa Sheikh Adam ọlọ́run kó kẹ́ sẹ́wọ́n sọ̀gbọ́n kó kẹ́ wọn bí ìjókòó yẹn bó ṣe rí nìyẹn ìjókòó yẹn lọ bẹ́ẹ̀ ó wá di wáàsí alẹ́ níjọ́ Jímọ̀ lórí ìjírá ṣé ó yàrá lọ́wọ́ alídìí wáàsí àná ṣé ó yàrá Murtada ọ̀rọ̀ ìmọ̀ ọlọ́ babalágodi sẹ́yìn náà pẹ́fà nánú lòun náà ẹni tí ṣe wáàsí gbogbo ọkàn máa gbà pẹ̀lú ohun sọ́tún rahib ṣé ẹ wá gbé ó ní bẹ́ẹ̀ ni Ànábì ní lẹ́yìn fatihu Maka kò tó sí jíra kankan mọ́ lẹ́yìn fatihu Maka kò sí jíra mọ́ àmọ́ kí àwọn pè ní jíra àkọlé ọ̀rọ̀ mi níwájú àfa mi níwájú àwọn èèyàn lérí ìjókòó yìí ìjíra ọ̀rọ̀ wa kúta Ànábì ní ká máa ṣe lónìí àbí jíra ti parí náà nù ìjíra ò parí ó ní jíra tó ṣẹ́kù náà ni pé ní ẹni tó bá yẹn tọ́lọ̀ ń ṣẹlẹ̀ wọ̀ lódì òun náà ṣe ìjíra nù. babalágodi ní gbogbo ẹni tó bá hájára máa harama Allah ìjíra tó kúta Ànábì ní gbogbo wọn kó sínú gbogbo yẹn bá hóye ìṣẹ́ náà máa ṣe yàyà bí ìjókòó náà bó ti ṣe lọ́nu a fẹ́ fọ ọ̀rọ̀ gùn a sì fẹ́ fòdodo nílẹ̀ pé síwájú kò sẹ́ni kan tó kéde ìjíra ní Nàìjíríà rẹ̀ wọn ṣe rí Sheikh Adam ló gbé wá kó tó di pa wá bẹ̀rẹ̀ lọ́rin yà lẹ́yìn ọdún méjì àbọ̀dún mẹ́ta tí Markaz bẹ̀rẹ̀ 1979 la bẹ̀rẹ̀ ní Markaz láti máa ṣe ìjíra ìjíra yìí dẹ́ ni wọ́n ti wá sẹ̀sẹ̀ wá púfẹ̀ pé kí wọ́n máa gbọ́lódé àwọn apá kẹtẹ́ ń gbọ́lódé irúlẹ̀ yìí nìsín wọ́n gbọ́lódé Ọ̀ṣun náà wọ́n ń gbọ́lódé rẹ̀ ṣé ìjíra yìí nìsín ara ìròyìn wọn máa kọ̀ndẹ́mù ẹ̀ kí la fẹ́ kọ̀ndẹ́mù pa ìjíra Abdulrasaq bó o la ṣe fẹ́ mọ gbogbo kìíní tí a bá ní irú ọjọ́ yìí fún àti tó kó sínú ṣé bí wàá sí wọn ṣe lónìí afa wa misana Ansarul Islam ọlọ́njẹ́ kárí wọn pẹ́ afa wa Ayara Abdulmumin Anafi Ayara wọ́n ṣàlàyé kí lọ ní mahaliya wọ́n dẹ̀wòlíyà wọ́n tún bá gbogbo ń kálukú wí afa fi ṣe wá àṣìlérí ọ̀rọ̀ yìí já kọ́ jẹ́ pé wọn àpúrúfuru kìíní yìí bó o la ṣe fẹ́ mọ̀ ká haramu ni kí ni haramu ni bí jíra ìmáàmù wa hasbunallahu náà ṣe wọ́n sojú mùdírù àwọn sojú bàbá alájà àgbà ìmáàmù wa hasbunallahu alimami Abdulrafi Abdulkarim àwọn náà fún wa ní ẹ̀kọ́ nípa ìjíra àti bó la nẹ́bi ti ṣe tọ́jà sí pé gbogbo ọmọ mùsùlùmí àfa mufta mo béèrè lọ́wọ́ ẹnìkan pé 1447 kàwá yìí pé tani kílómìnì
what is the meaning of 1447 wàláì kọ̀mà ìjìrá oṣù ìjìrá oṣù ojú ọ̀run ká irú ìjókòó yìí má sí kí ṣe àwọn àmọ́dá rẹ̀ bóòlù àti ìdámà pàápàá pé ìjìrá tà nàbí Muhammad ṣe ntọ́kọ sínú ni kò yẹ kí ọmọ mùsùlùmí kan máa tí a ń pè ní ìjìrá tàbá sọ̀rọ̀ oṣù ọdún wọ̀lá wa mi tẹ̀ ìbò nísìn 2025. 2000 tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ọmọ mi ẹ pé ọmọ mi lógìgì nísìn kọ́ máa gbọ́ kí ni pé kí ni 2025 mi ni ẹlòmí ọmọ tí ń ṣe Gregorian calendar. after death of Jesus àwọn ṣe tí wọ́n ní wọ́n ṣe h wọ́n kọ̀ 14 ah after ìjìrá ìjìrá what is the meaning of ìjìrá ibi irú ẹ̀kọ́ báyìí àti tíra táwọn èèyàn ṣe ń parẹ́ ṣé Adam wọn tún ṣe kútúbà àdémà wọ́n ṣe wáàsí wọ́n dá alẹ́kọ̀ọ́ wáàsí wọ́n sọ̀rọ̀ sùráká ṣẹ̀pẹ́ sí Adam sùráká tó lé anabi wa Muhammad táwọn gẹ̀fẹ̀rí náà tó tẹ̀lé anabi wa Muhammad pẹ̀lú ẹ̀sìn anabi fẹ́ láti ìrọ̀lẹ́ tó wáyé tó bá anabi wa Muhammad bàbá níbẹ̀ ni wọ́n ti wá dáwọ́kà pé ní ilẹ̀ kí ló ń wò tó gbé sùráká tù jẹ pẹ̀lú ẹ̀sìn rẹ ẹ̀sìn rẹ bá wọlẹ̀ ọlọ́nkọ́ àwọn tí wá wọ́n rí kọ́dù ẹ̀ bàbá ṣe kútúbà àwọn àdásọ̀ ṣẹlẹ̀ nínú oṣù Muharram bàbá sọ gbogbo àwọn kan ńlá tó ṣẹlẹ̀ nínú oṣù Muharram yìí Ádámù àti Háwà náà wọ́n pàdé nínú oṣù Muharram yìí anabi ojú anabi Yakub lórí náà nínú oṣù Muharram yìí òun náà ni anabi Yunus lẹjà pọ̀ nínú oṣù Muharram yìí òun náà ni Yusufu jáde ní kànga nínú oṣù Muharram yìí òun náà lọkọ anabi náà gúnlẹ̀ bàbá ṣe kútùbà yẹn ẹntì wa wọn gbé bàbá kọrin pé ní ya Rabbi inna la ajru lil akhirah Allah fagifere lil ansari wal muhajira bàbá kọrin yẹn ọlọmọsá kẹsẹ kàdám torí náà afáwọn Abdulrasaq ìjókòó tí a torí rẹ̀ ìjókòó tá a fẹ́ sọ níwọ̀n bá ní pé a ní kò ní gùn àmọ́ láti fi òdodo hàn pé Sheikh Adam Abdullahi Al-Ilori huwa al-wahid al-wahid alladhi a'lana ihtifalu bi hijra an-nabawi sanata 1979 miladi al-muwafiq 1400 al-hijra gbàtà fẹ́ wọ sẹ́ńtírì tuntun ọlọmọsá kẹ Sheikh Adam ní gbogbo àwọn ìlú náà wá tẹ́wọ́ gbà ṣé Mọ́lúdì Nàbí yìí táwọn èèyàn náà ń kọ̀ndẹ́mù yìí bàbá wa tọ̀ntọ̀ wí sọ ó sì tíra ń parẹ́ ó nígbà téèyàn bá ti jó tí ó sì ṣe munkarat a máa láti sọ kíyàm láti fi kọ́ sí ànábì wa Muhammad gbogbo tànábì nìkan máa sọ níbi Mọ́lúdì káyàn lè kẹ́kọ̀ọ́ nípẹ́ ó ní yóò tún ní ládàá ó ní tòótọ́ kọ̀sáyà Kùránì tó ní ẹsẹ̀ Mọ́lúdì ó nígbà tá ara àtọ̀ ní kẹsẹ̀ Mọ́lúdì sáyà kan máa ń bẹ pé ẹ gbọ́dọ̀ ṣe tíra yẹn Muhammad Sayyid al-Mursalin lóko tíra náà torí náà ọlọ́run kò jẹ́ kárí mi mọ́tàbà pẹ́ táwọn náà gbàgbọ́ wọ́n bá lọ́rin àti gbogbo àwọn balógun àti gbogbo àwọn àyímà táwọn náà ti gbà fún wa pé Mọ́lúdì tá a sì tá a mark ká fi kíní jẹ́ káyọ̀ tí a máa ti ń jẹ́ ìjìrá subhana man la ayba fi wala khata wa fawqa kulli shay'in ilmin alim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin naam àmín àmín irú program tá a ṣe yìí ọlọ́run tó jẹ́ iná lẹ́tún ṣe fún wa lọ́dún tí ń bọ̀. àmín ya Rabb. àmín àmín. àmọ́ tí wùwá ni pé tó bá ti jẹ́ ọdọọdún báyìí tá a ti tún bọ́ sí ọdún mi bìí jẹ́ yóò mọ̀ wùwá ká máa fi ń rinlẹ̀ pé Mọ̀lánà Sheikh Adam àwọn wọn ṣe ìlànà rẹ̀ fún gbogbo ayé wọn àná ṣe ẹja ṣe ìjìrá. wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ẹnìkan ò bẹ̀rẹ̀ síwájú ẹ̀ Sawau fi Shibali Nàìjíríà wa Junub kò sí òun lọ́kọ́kọ́ ṣe kó tó di pé wọ́n kọ́ pnl kó tó di pé àwọn iná wa mú. lọ́dọọdún bẹ́ẹ̀ a sì máa ṣe program lórí ẹ̀. a kọ kíní a kọ ọ̀nà tábà ti kọ́ ṣé òdodo la fẹ́ fi rinlẹ̀ àwọn èyí gbé ọlọ́run pátán nínú àlùkò náà pátán láti fi rinlẹ̀ nígbà tẹ́ ẹ bá ń kà pé bó ṣe rí nu nínú tó sì burú jù ní kéèyàn máa kúrọ́ àmọ́ òdodo lèyí tá à ń sọ yìí láti fi ọlá tì sẹ́ni tó ní ọlá lọ́yìn máa lọ́hùn àlórí kọ́lọ́nkọ́ kẹgbọ́n àwọn afáàlá ńlá tí wọ́n ti lọ́lẹ̀.